ọlọ́jọ́ ìbí ó kú ọdún o àṣeyí ṣàmọ́dún wá ṣe púpọ̀ ọdún. ọlọ́jọ́ ìbí ó kú ọdún o àṣeyí ṣàmọ́dún wá ṣe púpọ̀ ọdún. àpáta dé àpáta pàrẹwì dé mo tún ráyọ̀ má wọlé má rọra olórí alálùbáríkà obìnrin adúmáradán jẹ́jẹ́ ló ń lọ jẹ́jẹ́ ló ń ṣe kì í bẹ́ẹ̀ nìkan jà bẹ́ẹ̀ ni kì í pariwo aya ẹnjíníà tó mòye aya ògúnlẹ́yẹ aya olúwatóyìn ògúnlẹ́yẹ tí mo rí tí mo kápó lápó tí mo rí tí mo kápò lápò tí mo kò lọ́nà tí mo ká pata sórí apata olóríire ẹ̀dá ènìyàn adùnbárìn okú ọdún o ọmọ adó ọ̀ra ọmọ amúkàrà sábẹ́wù jẹ ọmọ ulẹ̀ ẹlẹ́gbẹ́ ìkàràsẹ́jì sínú àgbàdà tèmi lù kókó lọ́nà àpà adó ìjalè adó ìjúwọn níhun ṣùgbọ́n adó ìyúnlẹ̀ ọ̀ní kọ̀bẹ ìsìlò mọ́nù òrìjọ́ kèwí bá ti yúùtù láworo òtún ńlá adó ní í ṣe lé ipá adó ilé ìwì okú ọdún okú yèdún o ọmọ adó ọ̀ra àṣeyí ṣàmọ́dún Atlanta Georgia ní United States ló wà wá kéré òkè òkun délé láṣẹ lọ́wọ́ ọlọ́run ọba ìyá miracle ìyá abébọ̀ ìyá mercy ìyá emmanuel akọgun ló ní kí n máa kí ọ ó ní bó ti sọdún èyí wàá ṣe púpọ̀ lókè pẹ̀ lágbára lọ́wọ́ ọlọ́run ọba oníríkú ọmọ oníríkú ọkọ àyínlọ àyínbọ̀ lọ́wọ́ ń yẹnu wàá máa lọ rí wàá máa bọ̀ rí. Happy birthday to you ma and we all wish you long life and prosperity. àpáta pàrẹwì lèmi ń jẹ́ tẹ́ bá lẹ́ni tó fẹ́ kàn sí mi ẹni kí wọ́n pè mí sórí nọ́mbà sáìdì tọ̀dọ̀ tèmi ọlọ́jọ́ 08169602775 àṣeyí ṣàmọ́dún wá ṣe púpọ̀ ọdún ọlọ́jọ́ ìbí ó kú ọdún o àṣeyí ṣàmọ́dún wá ṣe púpọ̀ ọdún.